kí yín káàkiri lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin bíi ti afẹ́fẹ́ ìkànnì Kilarigbo tó ń fẹ́ dé. Ẹ tún kọ́ àmójúbà akọ̀tún ètò bó ti ń lọ lórí Kilarigbo níbi tá a ti máa ń bá àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan wá fún yín. Àwọn ilé tó ń lọ nílé amúlùdùn àti àwọn ilé tí wọ́n ń lọ káàkiri tó ẹ̀kẹ́yìn àti èmi kájọ pẹ̀kẹ́lù. Táíwò Àtọ́lágbé lórúkọ mi, ẹ má bá wa kálọ. Àkọ́kọ́ lónìí lórí ètò bó ṣe ń lọ lórí Kilarigbo náà ni a ó lọ múlé amúlùdùn eléyìí tí ó kà báyìí wípé ìdí iṣẹ́ ni láti mọni lọ́lẹ̀ látàrí ẹkún àsùn ìdákẹ́ tí ìyá Rainbow tí ó sùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àgbà òṣèré Màmá Ìdòwú Phillips tí àwọn olólùfẹ́ wọn mọ̀ sí Màmá Rainbow ni wọ́n ń kọminú lórí ìròyìn kan tí ó jáde lórí ayélujára láìpẹ́ yìí wípé màmá ń sun ẹkún àsùndá. Púpọ̀ nínú àwọn tí wọ́n fèsì sí ìròyìn náà ni wọ́n kò fi àsìkò sílẹ̀ láti ka wúlẹ̀wúlẹ̀ ìdí abájọ ohun tí ó dé. Nígbà tí ọ̀kan nínú àwọn òṣèré tí wọ́n wà níbi iṣẹ́ tí Màmá Rainbow náà ti kópa tó ń sọ̀rọ̀, ìyẹn ọ̀gbẹ́ni Muyiwa Ademola, wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé ìdí abájọ ẹkún àsùndá yìí kò ṣẹ̀yìn ipa kan tí màmá kó nínú iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́, ṣùgbọ́n lẹ́yìn tí iṣẹ́ ìtàgé yìí tí ó parí ó ṣòro fún màmá láti tètè bọ̀ wá sí ipò látàrí ipa tí wọ́n kó nínú eré náà. Ẹni yòówù tó bá ń ro ibi ro ọmọ kékeré aláìlẹ́ṣẹ̀ lọ́rùn yóò fi orí ru ibi ara rẹ̀ náà ni òṣèrébìnrin Liz da Silva ló sọ bẹ́ẹ̀. Ìgbàkúgbà tí mo bá ti ń rí wípé inú ọmọ mi ń dùn náà ni ara tèmi gan máa ń yá gágá. Òṣèrébìnrin Liz da Silva ni ó sọ eléyìí nígbà tí ó kọ ọ̀rọ̀ kan sórí Instagram rẹ̀. Òṣèrébìnrin Liz da Silva wá fi nọ́mbà òkèrè kan léde eléyìí tí ó sọ wípé ó máa ń ro ikú sí ọmọ kékeré aláìṣẹ̀ ní gbogbo ìgbà pẹ̀lú àdúrà wípé kí gbogbo ẹni tí ó bá ní ìrísí ọmọ kékeré ń bí òun nínú tí ó sì ń ro ibi sí ìforí ru ibi ara rẹ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ àti olólùfẹ́ tí ó ti rí àkọsílẹ̀ arábìnrin yìí lórí Instagram ni wọ́n ti ń fi àdúrà alábìámọ ránṣẹ́ sí i. Borne Sadi, happy vow. Iṣẹ́ Ọlọ́run ọba àwámárìdí ni. Ayọ̀mídé ti ń fojú jọ màmá ìjọ Esther Ajayi. Eléyìí ni ìwòye àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ayélujára. Ayomide used to be an orange seller, but that is gone out of Ayomide's life forever. You see, when Ayomide came to my hotel room to sing, it was as if I was going on trance. At some point, some people will still train his voice for microphone. The Esther Ajayi Foundation has taken over Ayomide's life. Ayomide is going to change from public school to private school. And the Esther Ajayi Foundation is going to sponsor Ayomide to university level. And then we are going to the studio. Ayomide is going to the studio. He's going to the studio. He's going to bring out his record before the end of the year. Lẹ́nu ijọ́ mẹ́ta yìí ni àwòrán màmá ìjọ Esther Ajayi àti ọmọdékùnrin Ayọ̀mídé eléyìí tí ìyá ìjọ yìí gbà tọ́ báyìí lẹ́yìn tí wọ́n fún un ní ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́. Tẹ́ ò bá gbàgbé ní ọdún 2019 ni màmá Esther gbarata lórí ọ̀rọ̀ ọmọ náà lẹ́yìn tí fídíò ọmọ náà kan gba orí ayélujára kan níbi tí ó ti sọ ọjà ọsàn àti ẹ̀pà sísè sílẹ̀ tí ó sì múra sí orin Tọ́pẹ́ Àlàbí ní kíkọ tí màmá yìí sì wá kàn lẹ́yìn ọ̀rẹ̀yìn tí wọ́n sọ di ọmọ. Àwòrán kan níbi tí ìyá àdúrà ti lọ fún ìpàdé òbí àti olùkọ́ nílé ìwé Ayọ̀mídé níbi àwòrán ti fi hàn wípé ìyípadà ńlá ti bá ọmọ náà báyìí.
nínú ọ̀rọ̀ púpọ̀ nínú àwọn tó ń sọ̀rọ̀ lórí ayélujára sọ wípé ìrísí àwọn méjèèjì gan ti dọ́gba báyìí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrànlọ́wọ́ àti ìgbé ayé ọmọ náà báyìí eléyìí tí wọ́n ní ó jẹ́ àpẹẹrẹ ìwà bíi Kristi tí àwọn Kristẹni máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí tí màmá Esther tí wọ́n ń wù níwà sí ọmọ yìí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún màmá. Let me tell you that some people will call destiny changers. God has sent me to this world to change some destiny for the best. Ayomide happens to be one of them. Praise the Lord. Ayomide fẹ́ kọrin sí tracks méjì mẹ́ta ni mo like inú orin Ayomide. But torí pé ìjẹta náà la discover ẹ̀. I discover him 2 days ago. Ayomide is still coming back and he's coming back big. Thank you. Ipò àgbà kì í ṣe àrùn gbogbo ọmọdé òní náà ló tún padà máa di àgbà tó bá di ọ̀la Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ bẹ́ẹ̀. ẹ̀ka gbàlagbà láyé kọjá láì tí di president tẹ bá di president nǹkan ọ̀rẹ́ ẹgbẹ́ wọlé wàá gbòòrò. Nígbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe àbẹ̀wò sí ìlú Ọ̀yọ́ láti gba èrè lẹ́nu àwọn orí adé agbègbè náà fún eré ìje ipò ààrẹ orílẹ̀-èdè yìí eléyìí tí wọ́n fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ ní Tinubu ti béèrè fún àtìlẹ́yìn tọmọdé tàgbà ìlú náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ẹ̀yìn náà ni ó ń di àkùkọ wípé èèyàn dàgbà kì í ṣe àrùn tí ó lè ṣe ìdíwọ́ láti dupò fún ipò èyíkéyìí àti wípé kí wọ́n jẹ́ kí àwọn ṣe ìjọba yìí ná lẹ́yìn náà àwọn ọ̀dọ́ náà lè wá gba ìjọba nítorí pé ẹ̀yin náà ló padà ń di àkùkọ. ẹ̀ka gbàlagbà láyé kọjá láì tí di president tẹ bá di president nǹkan ọ̀rẹ́ ẹgbẹ́ wọlé wàá gbòòrò. ẹgbẹ́ yìí náà dàgbà ẹ̀yin náà dàgbà o ẹ̀ di president. Ẹ dákun ẹ fún mi ní ìyọ̀ǹda láti lọ ṣe ìtọ́jú ara mi Abba Kyari. To amma duka sun hada su 5 kg guda biyar ɗin ko amma suna cikin wayannan guda biyu wannan babba ne. Abba Kyari ọ̀gá ọlọ́pàá ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn lórí àwọn ìwà ìbàjẹ́ kan nílẹ̀ yìí lẹ́nu ìjọ́ mẹ́ta yìí tí ó ní ṣe pẹ̀lú màgòmágó kíkún àwọn tó ń gbé ògùn olówó lọ́wọ́ yàtọ̀ sí ẹ̀sùn tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan ní ilẹ̀ òkèèrè fi kàn án tẹ́lẹ̀ rí rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ láti dákun yọ̀ǹda òun láti lọ ṣe ìtọ́jú ìlera òun nítorí àìsàn ẹ̀jẹ̀ ríru àti ìtọ̀ ṣúgà ṣùgbọ́n tí ilé ẹjọ́ kò tilẹ̀ fún un ní ìyọ̀ǹda yìí ó wà ní àkólò àwọn tó ń gbógun ti ìlòkulò ògùn nílẹ̀ yìí àwọn NDLEA lọ́wọ́lọ́wọ́ báyìí. At this point, Kyari disclosed that the 15 kilograms already taken out was shared between the informant that provided the information for decision and himself, as well as his men of the IRT of the Nigerian police. Mo ń fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ènìyàn ìlú pàápàá jùlọ àwọn méjì eléyìí tí àjọ díje nínú ìdìbò kòmẹ́sẹ̀ Ọ̀yọ́ eléyìí tí ó wáyé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀. I thank you all our party members for your constant support and especially for speaking eloquently with your massive votes in favor of our administration, restoration and conciliation agenda. Nígbà tí gómìnà Oyetola ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àtìlẹ́yìn rẹ̀ nípò ìṣèjọba wọn wọ́n tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn olólùfẹ́ ẹgbẹ́ wọn fún àtìlẹ́yìn aláìlẹ́gbẹ́ wọ́n ní àwọn kò ní láláì kó iyín ẹnìkankan kéré bó tilẹ̀ wù kí ó mọ wọ́n sì ń ṣèlérí wípé àwọn yóò sa ipá wọn láti jẹ́ kí èbúté ọkọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun kó dé èbúté ire. Gómìnà Oyetola wá pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn yòókù tí wọ́n jọ jíde láti jẹ́ kí wọ́n dìjọ gbárùkù ti ọ̀rọ̀ ìlọsíwájú ti ìpínlẹ̀ náà pàápàá jùlọ láti jọ jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó lè jẹ́ òkè àgbà àti láti pawọ́pọ̀ gbé ẹgbẹ́ òṣèlú náà dé ipò eléyìí tí wọ́n ń fẹ́ nínú ìdìbò eléyìí tí ó ń bọ̀ lọ́nà láti na tolórí tẹlẹ́mù lọ́rùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
with this primary election now concluded, I invite us all to dedicate ourselves and the party to deliver an overwhelming victory on the gubernatorial polls holding on Saturday, 16 July 2022. For me, we're all winners. I therefore extend my hand of fellowship to the other aspirants to join me as we prepare for the July election. We're all brothers. Let us join hands to build the ocean of our dream. Let us close ranks and eschew bitterness in whatever form. Therefore, may I use this opportunity to also ask our aggrieved members to have a rethink and join hands with us to further strengthen our party and deliver outstanding results at the gubernatorial polls. kọ́lẹ́jì báyìí lórí ìròyìn bó ti ń lọ lórí ìkànnì Kilarigbo tọjọ́ tó ní ẹ tún máa padà nígbà míì nígbà táwọn tún máa mú àwọn ìròyìn yẹn lọ́kànjọ̀kan wá fún yín lórí ìkànnì yìí. Táíwò Àtọ́lágbé lórúkọ mi, má gbàgbé láti wá bá a dòpọ̀ nílé iṣẹ́ Kilarigbo. Ẹ̀yin lè wá wò lórí àwọn social media platforms wa, ẹ ó rí wa níbẹ̀. Ká tún pàdé láyọ̀ àtàlàfíà, ó dìgbà. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba ló dé tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀, but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba tó yọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV, ẹ̀rọ amóhùnmáwòrán tíá.